ẹlòmíì bá fẹ́ sànú wa yìí yóò wá sí fídíò wọn. wọ́n fẹ́ kú. kéèyàn ṣe fídíò ńgbà míì náà dáa ní tìtorí àwọn olórí ibú tí wọ́n mọ yìí dáadáa téèyàn bá ṣe fún wọn. wọ́n fẹ́ kú mi máa rọ́ṣà. ẹlòmíràn máa jẹ lára rẹ̀ kàkà kó wí pé ń jẹ lára rẹ̀ tó bá wà láàrin àwọn oníbàjẹ́ òun náà ní ọ̀kọ̀ọ̀kan tẹ́ páàsì ìbàjẹ́ rẹ̀ kalẹ̀. wọ́n fẹ́ kú. ẹ padà wá rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ aṣọ kan náà ni ọmọ wọ̀ tí ì kú. mímọ rọ̀ṣọ́kùn mẹ́rùn síra wà aláníyàtà. وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وأنفقوا مما رزقناهم سرا وعلانية. ẹwọ kádìgbò lónìí. أنفقوا مما رزقناهم. gbogbo tí wọn bá fẹ́ pín náà mo ti rí mbẹ́ òní sí. أنفقوا مما رزقناهم. ẹ ṣe tẹ́yìn náà tiẹ̀ tó ń ṣe tẹ́ ń ṣe wúrúwúrú díẹ̀díẹ̀. وأنفقوا مما رزقناهم. ẹgbẹ́ bọ́dì díẹ̀díẹ̀ ẹ ṣe kí bọ́dì díẹ̀díẹ̀. وأنفقوا مما رزقناهم. sẹ́bẹ̀ lomi lónìí ní ọ̀nà alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhli wa yaktumuna ma atahumullahu min fadlihi. وأعتدنا للكافرين عذابا مهينا. ahùnlò yóò tún máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n máa sáhùn. الذين يبخلون ọlọ́run láwọn ahọ́n. الذين يبخلون. bẹ́ẹ̀ bá fẹ́ dá ahọ́n gidi mọ̀ ọ̀ríjìnà ahọ́n ibi wájú rẹ̀ lẹ́tì mọ̀. الذين يبخلون. yóò máa dẹ́ pọ̀nrọ̀pọ̀nrọ̀ ni. الذين يبخلون. wájú ahọ́n yóò máa wá dán bí ẹyin àyàn ahọ́n gàgà. الذين يبخلون. wa ya'muruna an-nasa bil-bukhli. òun ò ní í ṣe ẹni ọba tún fẹ́ ṣe náà yóò tó mọ̀ pa aláṣẹ pé tó fẹ́ náà yìí ti pọ̀ jù. ويكتمون. mo wà Ansarudeen lálẹ́ àná l'Abuja mo wá kó àwọn aṣọ ara mi nínú wọn mo wá kó wọn lọ Ansarudeen nínú wọn ni ájì wa Kamoski الناس بالبخل. Adraf Motors 5 million. يغرون الناس بالبخل. ìtàtọ́rẹ́ ويكتمون. ájì wa president ájì Muslim WMC olú ọmọ wọ́n sì tẹ̀lé láti ọmọlá ni mo tó wú ọ lọ́bẹ̀ lálẹ́ àná àwọn náà tẹ mítà الذين àwọn èèyàn wá ń tẹ mítà 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 mítà. mítà ájì Ibrahim tó tó gbàgbé الذين يبخلون ويأمرون الناس بالبخل. ahun kò ní ná ẹni tí ó tún ná náà kò tún ní jọ ná. ويكتمون. ọba ti rẹni tí máa chẹ́kì rẹ pé ntọ́ náà mẹ́wọ̀n ti pọ̀ jù ẹ ti máa pé lérí ibú nù. يأمرون الناس بالبخل. ọmọ tí ń kọ́lé ta ni ń kọ́lé fún yàn. يأمرون الناس بالبخل. wọ́n yẹ tuntun wọn náà máa atahumullahu min fadlihi. wọ́n gbàgbé pé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní Ọlọ́run ló fún un. ويكتمون ما آتاهم الله من فضله. وأعتدنا للكافرين عذابا مهينا. ẹ pariwo Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر. الله أكبر. àwọn tí ń kó àwọn èèyàn fa. يكتمون ما آتاهم الله من فضله. abẹ́rẹ́ ọ̀hún bí adé yìí gbogbo ẹni tí ń tọrọ ẹlòmí ò ní ká méjì tí ń ṣe láyé rẹ̀ kò níṣẹ́ méjì àfi kó máa tọrọ nǹkan. Ọlọ́run abẹ́ ọ́ gbogbo orúkọ àwọn bẹ́ẹ̀ tó
kan bẹ láàrin wa báyìí ọlọ́mọba wa tilẹ̀kùn ibi fún wọn àtàwa náà. Àmín ya Allah. Sàmì dáadáa. Àmín ya Allah. Ẹ̀rí ńgbà débi àdúrà area commander gbogbo ti ń jẹ́ Agége wa wọlé. Ya Rabbi ọ̀la. Àbí area commander náà kọ́ ni. Fal-mu'anu mu'ayyadun. A ti rí bí tọ́gbà ní. Ajíláde ọ̀pọ̀ tí wọ́n rí dáadáa ní. Area commander fún gbogbo tí ń jẹ́ ọgbà. Area commander gbogbo ọgbà pátápátá. Ìlànà tó ìwọ̀n kìfà ó. Chairman gbogbo tí ń jẹ́ Òjòkòrò. Ya Rabbi. Chairman Òjòkòrò náà. Incoming. Ẹ máa sọ nǹkan fún wa dáadáa. Ẹjọ́ kí ni ẹ̀dá Ya kọ̀ọ̀rọ̀. Rabbi àwùlá fal-mu'anu.